kí ni contribution Dr. Dale Moshood sí gbèsè ayé àwọn tó ń ṣe rere? Kí ni ìyàtọ̀ Dr. Dale Moshood àti Gistlover? Kí ni ìyàtọ̀ àwọn méjèèjì? Ọmọ ẹlẹ́nìyàn, kí ni ìyàtọ̀ Dale Moshood? Aṣáyé tiẹ̀ ti bàjẹ́ láti last year. Ẹ̀yin èèyàn wa, LIZZY ANJORIN ó tún ti sọ̀rọ̀ nípa BIOLA ADEBAYO tí ó fi ọkọ rẹ̀ lẹ̀ ní bí ọjọ́ díẹ̀ sẹ́yìn. Ó ti bú BIOLA ADEBAYO, ó ní ayé rẹ̀ ti bàjẹ́ láti ọdún tí ó kọjá. Ó tún sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ nípa BIOLA ADEBAYO nínú fídíò tí ẹ̀ ń wò yìí. Ẹ̀yin èèyàn wa, ẹ ṣáà fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ lórí ètò tí ẹ wà yìí. Ó bú BIOLA ADEBAYO gidi gan ni ò ní LIZZY ANJORIN. Mi ò tiẹ̀ rò wípé ó ti yẹ kí LIZZY tiẹ̀ sọ̀rọ̀ báyìí. A ó máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́. Ìtorí ẹ̀ ló ṣe wá ní January tóun àtolórí burúkú yẹn jọ ń fọ̀rọ̀ mi pa mí dín. Ṣé bẹ́mi náà ń ṣe program? Ṣé bí mo interview èèyàn? Ọjọ́ wo lẹ ti gbọ́ orúkọ Dr. Dale Moshood lẹ́nu mi? Ọjọ́ wo lèmi ti wá dá yẹ̀yẹ́ sílẹ̀? Ọjọ́ wo lèmi ti wá subject ẹ̀ sí ridicule? Mo rántí pé nǹkan ṣẹlẹ̀ ta ìṣẹ̀lẹ̀ sí Zazu àtìyàwó ẹ̀, Dr. Dale Moshood ti sáré gbórí wọlé. Yorùbá, ṣáwọn olóore ti yín nìyẹn? Mo ní àwọn tẹ́yìn ń pọ́nlé nìyẹn. Adúfẹ́, by the time tí máa finish pẹ̀lú ẹ̀, wàá mọ̀ pé ayé ń ṣe ẹni gidi. Ogun ní ṣe ni mú èpè kì í ṣìyàn jà. Tó bá jẹ́ pé nígbà tí Dr. Dale Moshood gbé èmi wá sórí olórí burúkú prógráàmù ẹ̀ tóun àtẹni tó gbé wájọ máa ṣòfò ọmọ dànù. Tó bá jẹ́ pé èmi náà mo lọ gbé ọkọ ẹ̀ wá àbí àwọn ẹbí ọkọ ẹ̀, kẹ́mi náà wá interview wọn, gbogbo bó ṣe máa treat ẹni tó pè lọ́kọ ẹ̀ lẹ́yìn tó jọra ọmọ. Ẹni LIZZY ò dá o, yéè LIZZY ni o, LIZZY ni o. Mo rí pé ẹ̀yin Yorùbá, àwọn tó ń ba ayé èèyàn jẹ́, ẹ ti zone wọn síbì kan, ẹ dẹ̀ ti fún wọn ní certificate pé ìwọ gbà máa bà tèèyàn jẹ́ lọ. Mo rí pé kí wọ́n ṣe gbọ́ Yorùbá o, ẹ̀yin kan ẹ ti zone àwọn kan sínú ilẹ̀ Yorùbá pé kó máa bà tèèyàn jẹ́, kó máa subject àwọn èèyàn. Nígbà tó wá dá mi ìdí ọ̀rọ̀ tèmi lẹ̀ ní January, kó jẹ́ pé èmi náà wá lọ gbé bàbá ọmọ tó lọ ra wa, kájọ wá bẹ̀rẹ̀ ẹ̀sìn títí ẹ̀ náà. Torí pé wọ́n nígbà fún múrí nígbà fún gbàdá. Ará Èkó tí ò fi búrẹ́dì ránṣẹ́ kó má retí gàrí lọ́wọ́ ará oko. The only thing I'm preaching here is say no to cyberbully. Do not subject people into public ridicule. I didn't ask for too much. Live and let live. Nǹkan tí mo bèrè nìyẹn o. Òun wá ní January nsìn. Òun àtolórí burúkú tọ́jọ́ máa ṣòfò ọmọ papọ̀, tọ́mọ wọn jọ máa fò ṣánlẹ̀ kú dànù. Mo ń bọ̀ wá fún yín lálẹ́ yìí. Ogun ní ṣe ni mú èpè kì í ṣìyàn jà. Tí n bá ti wọ èpè ò lè jẹ́ tèmi, kò lè jẹ́ tọmọ mi. Gbogbo báyìí lọ́wọ́ yọjú orí lọ, mo wọn máa yọjú yín lọ ní gbogbo ọ̀nà. Àdàbíjà ó jèpè. Àdàbí ó jà ó jèpè. Kàn bá mi bè lọ́wọ́ Dr. Dale Moshood. Kàn bá mi bè lọ́wọ́ ẹ̀ wípé báwo ló ṣe máa feel kí LIZZY náà wá lọ grant interview fún ọkọ ẹ̀ tọ́jọ́ ọ̀rọ̀ mọ́. Ṣe rí pé ọ̀rọ̀ lé ní ìtàn lọ́la ni.
kò sẹ́ni tí ò ní ràdánwò nu ayé ẹni tàdánwò bá kọjú sí ẹ jẹ́ ká gbárùkù tì ìwọ̀nba oore tá a bá lè ṣe já ṣe ẹ má jẹ́ ká rí ìṣubú ọmọlàkejì wa bí avenue àti máa gba owó àbí àti sọ